SAMBALA tètè SAMBALA. Mo kẹ́yìn olólùfẹ́ SAMBALA wípé ẹ kú ojúlọ́nà apá kejì eléyìí tí ó ti ń kanlẹ̀kùn. Láti má bàa miss ẹ nígbà tí ó bá jáde, ẹ tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí nítorí pé bí ó bá ṣe ń jáde náà làwọ̀ mọ̀ mú wá sí etí ìgbọ̀yín tí ẹ sì máa rí wò lásìkò. Ẹ wò ó, sinimá yìí kún fún ọ̀pọ̀lọpọ̀ suspense àti ìrírí ayé, bẹ́ẹ̀ ni ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láti fi kọ́gbọ́n. Tẹ́ ẹ bá gbàgbé ọmọbìnrin tí ikú jẹ́ kí ìgbéyàwó rẹ̀ ó di alẹ́ látàrí àwọn adigunjalè tí wọ́n ṣekú pa ọkọ rẹ̀, ṣùgbọ́n èyí náà fi kọ́ wa wípé kí a máa ṣọ́ ẹnu wa, kì í ṣe gbogbo oore tí Ọlọ́run bá ṣe fún wa ni a gbọ́dọ̀ sọ fáráyé gbọ́, bẹ́ẹ̀ kì í ṣe gbogbo ọ̀rọ̀ náà là ń sọ síta. Eléyìí tó ṣe sábàbí ikú tó pa ọkọ rẹ̀, ṣùgbọ́n ẹni tí kú ti kú, wọ́n ní ó dojú oorun ó dojú àlá, èwo wá ní ti ẹni tí ó kú tí a sì tún rí láyé. Pàdé nínú apá kejì níbi tí gọ̀ǹgọ̀ ó ti sọ. Tẹ́ ẹ bá gbàgbé wípé àwọn ará SAMBALA ti padà dé pé àwọn fẹ́ wá gba ọmọ lọ́wọ́ ẹni tí ó lóyún fún. Ṣé ẹ lérò pé wọ́n ó rí ọmọ yìí gbà tàbí kí ni yóò ṣẹlẹ̀ gan-an? Ó dínú apá kejì sinimá yìí tí a ti mọ̀ bí ó bá ṣe ń lọ. Èmi ni tiyín tòótọ́, ó dàbọ̀.